tí wọ́n kọ kalẹ̀ wáàsí wo ló ṣe play wáàsí rẹ tó lè jí ìrántí rẹ ńgbà tó bá kú tán play rẹ fún wa lórí media gbogbo àwọn obìnrin tá a sọ yìí kò sí ìtọ́sọ̀rọ̀ àtàkàkù àmọ́ ibi tí tíra àgbákò gbogbo wa ní kàdúrà tó dáa wọ́n lè gbé tíra àgbákò wa mo ní tíra fún tíra wo ló ní tó gbà tíra wo ló ní tí ń tẹ́ ń dùn mọ́ ọ̀rọ̀ wo ní dùn mọ́ lẹ́nu gan ṣé tíra tó ní fún ṣé tíra ìbádà ni mo ní tíra fún tí ń wí ṣé tíra ìbádà lọ́jọ́ kọ̀wé dùn sàláàtì àbí kí ni tó ń ṣe báyìí àmọ́ tí ń ṣe wù kí ni yẹn lágbára gan gbogbo ń tẹ́rí inú kíní yẹn inú symptoms yẹn ni pé gbogbo ẹni tí kíní ò bá ń dààmú gbogbo tí ń bá ń ṣe yóò máa rí nǹkan òun bíi dáadáa gbogbo ń táwọn wí ní sọ wọn understand wípé tóun ṣe rí ibú ni eré ire lókè àbí káwọn tó jẹ́ bí rẹ̀ kó sànú ẹ̀ bá ẹ má dáadáa rẹ̀ ẹ má kó òun lọ́mọ kì í mà lóhun nìkan ẹ má dáadáa rẹ̀ oríkèbí ṣe ń bá a lọ ní tọ́ báyìí bá a débì kan àbá yóò fa aṣọ mọ̀lẹ́bí yàtẹ́nì kí àwọn generation tí ń bọ̀ wálé lẹ́ẹ̀kẹrin wọn ò ní rí aṣọ wọn náà padà. ilé tí ń bá a lọ yìí ẹ wọlé ṣe bàbá ń bàbá sí mi aláǹkì àwọn jẹjẹrẹ sìn wọn lọ́jọ́ àmọ́ rántí ẹ̀. bí ẹ bá jẹ kó jẹlẹ bú ọmọ èyí ò jẹ́ ọ̀kan nǹkan mẹ́ta ń bẹ tó yẹ kí n máa kópa ọ̀nù báyà bí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀ bá pé sára rẹ̀ mọ àzúọ̀ yìí pé méjì ń bẹ lára rẹ̀ tá nàbì sọ fún wa nǹkan mẹ́ta tí máa kópa ọ̀nù báyà alákọ̀ọ́kọ́ ṣuhun mutọ́ọ̀n ahun kéèyàn ọmọ lè fún yàn kan àbí kọ́ sáà máa wọ̀ yàn sí lẹ́rú èèyàn ò rí i pé ahun ń bẹ lára rẹ̀ tọ́ra àwọn ọmọ tán dúró tiẹ̀ lẹ́yìn ìyá ń jẹ àwọn ọmọ yẹn èyí kan tí ń jáde tí ń sun rárá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyá ń jẹ owó kọ́sìmù ni. Akramakumullah. ọ̀rọ̀ ọmọ ló bú bẹ̀. Bàbá ẹni táwọn kìnnì kan ẹni tán yọwọ́ sí. Èmi ní ìbí ìbára wọn. òun ni ọgbà òun gáfẹ́ náà ọfẹ́ náà ọ kọ́sìmù yọ gbé kìnnì sí lójú àbá yìí yọ la ọ yóò rún ọ yọ fọ wọ́n ní 10 January wọ́n ṣe wẹ́ẹ̀dì rẹ̀. Sékèsí kò ti rí báyà àtàkpàkọ̀ mi báyìí. Ẹ tọrọ bí o ti fi hàn nù. Èyí ò dúró báwọn. Ahun bí ọba àwa ẹ̀kan bá ní ọ̀làhùn kan bá ní ọ̀làhùn wípé àkọ́dẹ̀ láhùn sí wa àkọ́dà yẹn ń fún wa lóúnjẹ àárọ̀ àtọ̀sán àtàlẹ́. Ahun tèwo ahun owó àbí ahun. Sápè láhùn kò ní láhùn tọ̀hún àmọ́ ó láhùn owó ọgbọ́ kan bá ní ọ̀làhùn owó èmi náà bá yín jiyàn ṣe ẹ ní ọ̀làhùn owó mo gbà fún yín pé ọ̀làhùn ẹ̀ nínú mẹ́ta wàháwá mutaba'un ìfẹ́ ẹnu kò sí ẹnu lè bá mi sọ pé ò ní fi ẹnu tinú mi ní ìsìn òun ló kó bọ́nú ẹbí tinú mi ní ìsìn òun ló kó bọ́nú ìlú ọgbọ́ ìlú tó produce rẹ gan ìlú àwọn gan sábà máa wípé ọ̀nà bọ́lélẹ́ yà gbà wá tó fi wá jókòó ní production wa one of our production nílùú yìí ìlú àwọn gan sábà máa ẹ̀rín táwọn produce ń lu wa ni ìlú àwọn gan sábà máa pé ọ̀nà bọ́lélẹ́ yà gbà wá tó fi wá wọ̀ lu tiwa wa wọ́n máa júwe rẹ̀ pé nínú production wa lọ́wọ́. Ó sákò láti kí á mọ̀ ni. Ó sákò lọ́wọ́ ni. Kò dógbẹ wà. Ọlọ́wọ́ ìgbégi ẹ̀ tán. Ó bá bẹ́ kó láti. Kọ́sìm. Ayagunmọ́lá. Ó di sọ̀rọ̀ kí ni mo pe hawa mutaba ìfẹ́ ẹnu tinú mi ní í ṣe. Hawa mutaba. Kó pe kọ́ mọ̀ gbọ́ kó bá sọ̀rọ̀ kọ́ mọ̀ gbọ́. Wà ijabun marihi bi nafsihi. Kọ́ mọ èèyàn ọmọ ẹjọ́ rẹ̀ lójú. Kó rí ara ẹ̀. Ìyún ọyẹ̀lì kùbíkì. La ilaha illallah. Ó ti báwọn. Àbí ìsífà tẹ̀lé kùbíkì. 100 ni. Ìgbé àjábùl marihi bi nafsihi kéyìn ó fi kọ́ máa ṣe fáàrí. Ẹ̀rí ni ẹni tí ọ̀dà kọ́ á náwọ́ ẹni tí ọ̀ fáyìn kọ́ máa yí. Gbogbo àwọn kan rí pé lẹ́gẹ́ tí máa ní ẹyí 360 òun náà ní kò wọ́n yíwò àwọn obìnrin tó ọfẹ́ wo bóbìnrin ṣe yáàyè sí ni wọ́n lọ́dọ̀ lẹ́gẹ́ lẹ́gẹ́ kan rẹ̀ pé èbó tó bá sọ sí ọ̀gá ọ̀dàkú ibi tó bá jòkó sí ni èwo lè yí ìnàkí lè yí àbọ̀bọ̀ èyí ṣe ẹ bá wọn tẹ́rù jà ní àwọn abàyín láwọ̀ jẹ́ ọgbọ́ àgbọ́yé bàbá. Jẹ́ wá parí ẹ̀ fún ijabul marihi bi nafsihi. Súrí àlàó màláìka àwọn orin kọkúkọ̀ bá. Tí màláìka bá ń kọrin káì bẹ́ẹ̀ yẹn bá jòkó ó máa gbádùn ó sì máa rọgbọ́n bẹ̀. Ó máa enjoy ara rẹ̀. Tọ́ba tó wá jẹ́ ni wọ́n dẹ̀ láàká ilẹ̀ ó sì máa rí ọgbọ́n bẹ̀. Bẹ́ẹ̀ ni ọkọrin ìka ọrùn òun ti pẹ́ ìwọ lórí òun ṣe dédé ẹ̀. ń pé èsù rúṣà ṣe jù ọtẹ lọ́wọ́ oníyàn
alọ́sà ṣejù sẹ́ ọtẹ lọ́wọ́ oníyàn ń bọ̀ àbá ẹ bá bí mi pé kí lè sùúrù ṣe kún lè máa la ọ sọ̀rọ̀ kan láàrin àwọn oníyàn o ó ní kán fi màrìwò sídìí kan tó lè fi ń gúnyán iṣu dẹ́wà tó dára jésù rọ̀ o ìdí ẹ̀rẹ̀ tó níyàn fi kẹ̀yìn sí èsùrù ṣàṣejù ọtẹ lọ́wọ́ oníyàn alábẹ́ àṣàṣì ọ̀ṣàṣejù ọtẹ lọ́wọ́ oníyàn ẹ bá wá bí mi pé kí lè sùúrù ṣe kún lè máa la ọ sọ̀rọ̀ kan láàrin àwọn oníyàn ká fi màrìwò sídìí kan tó lè fi ń gúnyán o iṣu dẹ́wà tó dára jésù rọ̀ ìdí ẹ̀rẹ̀ tó níyàn fi kẹ̀yìn ọgbọ́ òun lọkùnrin ó lè fọ́ fún yín torí orin yìí ṣe lóòótọ́ àtàyèsí ó lóhun ọ màláìkà tún kọ orin kan gbà tí ń kọ níbọ̀ ó ní ọ̀ẹ́sẹ̀ ṣe ń láì pẹ́ ikọ̀ pẹ́ wọ̀ ọgbọ́ ọ̀ẹ́sẹ̀ ṣe ni ń pé omi ń lérí bá sádì ìyàtù òun ní ìjò nínú àṣẹ náà lérí pé omi oníjó ẹ jẹ́ káwé ìtọ́ máa kọ́ mu lérí ẹsẹ̀ káwá ojọ́ tómi ò ní ìlejò nínú àṣẹ tàṣẹ ò ní jẹ́ kó omi jò nínú òun ká tó gbọ́kàn ọmọ ẹ̀dá yìí o ká tó gbọ́kàn ọmọ wọn pé torí kéènì máa ń polè kéènì pẹ̀rú ilẹ̀ dídá ní ọ̀pá ọ̀rẹ́ máa dalẹ̀ kéènì máa ń polè kéènì pẹ̀rú o ilẹ̀ dídá ní ọ̀pá ìyá ẹ̀ máa dalẹ̀ ilẹ̀ dídá ọ̀dàlẹ̀ àwọn àfọ̀ olórí rẹ̀ ọ̀dàlẹ̀ gbogbo wọn àwọn olórí bàbá rẹ̀ àtàwọn olórí tiẹ̀ gan ọ̀dàlẹ̀ wọn ó ní wọn ṣe déédéé rẹ̀ púpọ̀ ọlọ́run ṣamọ̀nà rẹ̀ yóò bá ìṣamọ̀nà rẹ̀ ó kù wàhálà àti pírọ́blẹ̀mù rẹ̀ àtàwọn fámìlì rẹ̀ lẹ́ẹ̀mọ̀ yàn yín àmọ́ bí tó ń mérí lọ ni ẹ dákun torí ọlọ́run wọ́n wá rán wọ sí Agége wọ́n náà ó sì wọ́kọ̀ ó sì ń lọ ó sì wọ́kọ̀ ń lọ ó ti ẹ̀yà lọ ní kó wò mí ná. ọ wa táyé ṣe ọmọ abalágége ṣé jákèmọ lò sí bẹ́ẹ̀ o. èyí tí ìyanjú rẹ tán okùn méje tí ń ṣe fún ọ ẹ ló gu ọlọ́run à ń bọ̀ lọ́la inshallah lagun márùn ọ̀la náà kọ́sìm kó wá ní máa bẹ lọ́hùn pé kọ́lọ́hùn ó jẹ́ kí òun láṣeyọrí ó sì gbà sí ẹ̀wọ̀n lọ́wọ́ òun. bẹ́ẹ̀ ni bàbá. ìgbà tí ànábì rán Mu'az ọmọ Jabal tọ́ran lọ Yemen ó ní kó lè jẹ́ gómìnà mẹ́ ọwá ní wọ́n Mu'az ní lẹ́ an yahdiya Allahu bika rajulan wahida kọ́lọ́hùn wọn fẹ́ nìkan mọ̀nà látara rẹ̀ kẹ́nìkan ṣoṣo kọ́ tara rẹ̀ wọnú Islam khayrun laka mina dunya wa ma fiha ó lóore fún ojú gbogbo ayé àti tí ń bẹ́ẹ̀ lọ. èmi náà wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé nínú ìgbésí ayé tèmi náà wá láti ọdún tí Jákmálì ti ń jẹ́ Jákmálì over 500 èèyàn ló ti wẹ̀ sí Islam ọjọ́ tí gbogbo ẹ̀ ń bẹ nínú àkọọ́lẹ̀ ní títẹ̀ ń tẹ̀lé yóò close díẹ̀ mọ́ 600. kí ni wọ́n á bẹ́ lò ń bẹ̀ ni wípé ó di ọjọ́ kan èèyàn mẹ́sàn-án sí wẹ̀ families làwọn mẹ́sàn-án ọlọ́pàá lọ́kọ àti ìyàwó àtàwọn ọmọ èèyàn mẹ́sàn-án lójú ọjọ́ kan ọjọ́ èèyàn mẹ́ta èèyàn méjì ọjọ́ èèyàn bíi ti ànígbà kẹ́mẹ́tọ́ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ là ń wẹ àwọn èèyàn sí Islam títí wá dì sí náà